Those are kidnappers. They just kidnapped some people from this car. They are moving towards Ring Road side. They don't kidnap like this. So, show more time to move them bunny we by land or shall be to level. Mo fi lọ sí ọmọ ẹ lọ sílé. Níbí láàárọ̀ ṣe wọ́n lè rí yẹn. Ọ̀gbẹ́ni inside challenge. Mo tẹ̀ sí mẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ọmọ. Tẹ́ bá débi kan tẹ́ bá ń ti odò Àgàmbàrí bọ̀ tẹ́ débi gbọ́n tẹ́ ti ń gba táàkì yẹn tẹ́ ti máa ń gbowó tíjọba gbé wọn bẹ̀ yẹn. Ilé kan wà bẹ́ẹ̀ tẹ́ rí àwọn ọmọ Fúlàní tí wọ́n jọ ọmọ ọdún 12 sí 15 16 17 wọ́n dá wọn jọ sínú ilé yẹn wọ́n fẹ́ tó 40 sí 60 kí ni wọ́n ń ṣe ń bẹ̀. Kò yẹ ká lójú olóògbé Mọ̀ṣọ́ bàtà wà ń grow up ṣé bá bàbá wọn máa ń lè wọ́n sì lógun òjàjà kókó Ògbómọ̀ṣọ́. Our Nigerians, I'm sorry to say, we are very gullible. You don't die before your death. Cowards will always die before their death. A gbọ́dọ̀ múra. A country that wants peace must prepare for war. Ẹ jẹ́ amúra dáadáa. Sẹ́rí ẹ jẹ́ ká fi Bíbélì sẹ́gbẹ́ kan, ká fi religion sẹ́gbẹ́ kan. Let's forget about religion. Kágbẹ́sìn sẹ́gbẹ́ kan. Ká wá mójútó ara wa láti mú kí ìlú yìí kó dúró. Tó dájà ò ní gbójúgbójú, ó sọlé méjì. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò sí dáadáa tó. Sẹ́rí wọ́n ní agbára débi wípé kìsà àdúrà nìkan láwọn àgbà l'Ógbómọ̀ṣọ́. They are sitting on a keg of a gunpowder. Síbẹ̀ lẹ́tọ̀ àwọn àgbàdua abẹ́ lo ìbọn yẹn dáadáa tó pé ìbọn yẹn gẹ́gẹ́ tó bá dé stage kan tó bá gbóná tán ẹ fi tó wẹ̀ sínú omi ẹ mọ̀ fi gbàgbọ́n mú ọlọ́mọdé arógun o. A gbọ́dọ̀ dira ogun. Ṣé wọ́n tó ń lọ sóòru yẹn mo fẹ́ rọ̀ wọ́n kí wọ́n fi sóòru yẹn sílẹ̀ náà ó lè mọ̀ yé wọn débẹ̀. Sẹ́rí war tó difficult láyé ó ní gorilla war èyàn wa gbádá ó dẹ̀ ní AK-47. Dé wọ́n á tún wá rọ̀ jọba gbogbo àwọn kọ́pàsì wa yẹn Israẹli kò sẹ́ni tí ò lè yìnbọn kò sọmọ Israẹli kan tí o mọ̀ bá yìn. pẹ̀lú bó ti ṣẹlẹ̀ nílùú síbò lẹ́yìn balógun ìlú wà báyìí. ṣe rí ọ̀rọ̀ ìlú ní ìsinsìnyí àpẹẹrẹ láyé john ọba ní máa ń sígun fún balógun nígbà wáṣẹ̀ ṣùgbọ́n ayé ti yàtọ̀ we are talking of advanced technology. ṣe rí tá bá fẹ́ sọ̀rọ̀ ààbò ètò ààbò kò sí bá ṣe ní sọ̀rọ̀ ìjọba àtàwọn tó wà ń bẹ̀. ṣe rí wọ́n ń pe ìpínlẹ̀ Ọ̀yọ́ ní security vote tí wọ́n fún wa pé ká máa fi ṣe ààbò nílùú ní ìbárọ̀ wa ká bẹ gómìnà wa ibo ni wọ́n ná security vote wá sí. Tẹ́ bá gbàgbé ní July 25 last year wọ́n láwọn fi 7.7 billion wọ́n fi ra surveillance drone. Tá a bá ní problem wa ò ní pọ̀ ó kọ́ fún Ọ̀yọ́ state tó dájà ò ní gbójúgbójú kó sọlé méjì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò sí dáadáa tó sẹ́rí kèsì federal government kan la gbọ́dọ̀ rely lé lórí yẹ ká mú báyìí sẹ́rí oríire local government for example it's an insult kó yẹ pé police station yọ̀kan ló máa wà ń bẹ̀ come what may that place deserve not less than 4 police stations kẹwàá tún fún wọn ní èròjà tí wọ́n fi máa jà human resources pé ọlọ́pàá 10 15 40 kò tó ná ní human resources tó wà lórí rẹ̀ ẹ̀ẹ́kejì wọ́n fi owó dùn wọ́n fún wọn ní ẹ̀rọ ìjà ìmúniságbára sẹ́rí for you to fight crime anywhere in the world we are talking of advanced technology you cannot rely on human being to solve most of the terrorism attack it has to be something like robots for example surveillance ó máa get ibi tí wọ́n wà sẹ́rí ọ̀nà pọ̀ tá a fi lè get àwọn ará bíi sẹ́rí nǹkan kan wà tá a ti ṣe mistake l'Ógbómọ̀ṣọ́ yìí mo fẹ́ rọ ìlú yìí ni o ẹ má bínú sí mi tí mo fẹ́ sọ yìí o sẹ́rí àti gba Fúlàní láàyè jù tẹ́ bá débi kan tẹ́ bá ń ti odò Àgàmbàrí bọ̀ tẹ́ débi gbọ́n tẹ́ ti ń gba táàkì yẹn tẹ́ ti máa ń gbowó tíjọba gbé wọn bẹ̀ yẹn ilé kan wà bẹ́ẹ̀ tẹ́ rí àwọn ọmọ Fúlàní tí wọ́n jọ ọmọ ọdún 12 sí 15 16 17 wọ́n dá wọn jọ sínú ilé yẹn wọ́n fẹ́ tó 40 sí 60 kí ni wọ́n ń ṣe ń bẹ̀ èkínní nù sẹ́rí Fúlàní àti fààyè gbà wọ́n mo sọ́ọ̀dì láti sọ ilé ibi tí wọ́n ń pè ní yànyàn lónìí gbogbo wa ni wọ́n gbowó lọ́wọ́ wa tá ara lẹ̀ yẹn tó fi dẹ́yìn pàápàá bàbá kábíyèsí lánàá kọ́lọ́hún fọ̀nù kẹ́ wọn kọ́lọ́hún sì dáríjì wọn tó bá dàbí ẹ̀ṣẹ̀ torí pé wọ́n fún wọn bẹ̀ yẹn wọ́n wá sọ fáwọn Fúlàní yẹn wípé ẹ má kọ́ permanent structure síbẹ̀ o nǹkan tẹ́ ẹ lé bì wò kíákíá ní ká ẹ kọ́ wọ́n ti ń kọ́ permanent wọ́n àtàwọn owó ralẹ̀ ká sọ wọ́n fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí báyà kálá ò tó débẹ̀ ni o àrílẹ̀ wa gbà sáwà lọ kó gbóngbó lọ́mọ báwọn Fúlàní jà ní àwa gan fìyà jẹra wa l'Ógbómọ̀ṣọ́ àti fún wọn ní àyè jù sẹ́rí wọ́n ní Fúlàní bímọ lẹ̀ ó bí oró kò sí yàtọ̀ nù wọn àwọn ọmọ yẹn ti mọ gbogbo nù gbósẹ̀ pẹ́sẹ̀ làwọn máa ń rìn kiri kò sí tí wọ́n mọ́ sẹ́rí and one of the weapons of terrorists is rumour ẹnìkan kan jókòó síbi kan láyé social media wọ́n fẹ́ kó go viral fake news our Nigerians I'm sorry to say we are very gullible we are gullible people because sẹ́ni fake news yẹn gbogbo báńkì sí one close mo ń bọ̀ látẹ̀kọ́ wọ́n ní gbọ́dọ̀ gbà sẹ́yìn o mo ní wáyé tí ní gbà sẹ́yìn bó mo fẹ́ gbà you don't die before your death cowards will always die before their death. èyí gbọ́dọ̀ kúkú tó ní kọjá. sẹ́ra Ògbómọ̀ṣọ́ gangan kíkanjú la mọ̀ wá sí ìgbà wọn jẹ́ sí ọmọ tó wà ń ta ní sáwọn ní challenges wa a gbọ́dọ̀ múra a country that wants peace must prepare for war. ẹ jẹ́ amúra dáadáa sẹ́rí gbogbo bá a ṣe ń dara wa láàmì tíjọba bá fún wa lé agbára gbogbo àwọn tá à ń sọ ẹ̀ náà ẹ̀ mọ̀ delete wọn ni
ẹ mọ̀ delete wọn ni tẹ́ bá ń kó wọn lọ sọ́dọ̀ ọlọ́pàá sẹ́rí judgement we are talking of justice in Nigeria and láti reorganize justice wa our judicial system is awkward tẹ́ bá kó wọn lọ gan wọn ó tún bọ́m̀bẹ̀ technicalities ni so ẹ jẹ́ kí àwọn Ògbómọ̀ṣọ́ gan kásìra wa lóṣooṣù ọwọ́ èmi ò gbà pé nìkan jọ nìkan lọ nílùú yìí o èmi kan náà lánìí o èmi tó wà láàrin ìwọ Tolú Ikúṣàgbà kò yàtọ̀ sí tèmi o àbí ààrẹ ẹ̀mí yẹn ò yàtọ̀ ẹyọ kan náà ni jẹ́ ká wá múra wa lóṣooṣù ọwọ́ ká ṣèlú dáadáa sẹ́rí gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ yìí tí wọ́n bá ń gbọ́ mi inú mi ó dùn lórí ètò ààbò wọn àti dáadáa tó federal government ṣe kíní kan wọ́n pè ní initiative láti protect secondary school primary school gbogbo ẹ̀ gẹ́gẹ́ fún lápẹẹrẹ iléèwé Adéníyàn Memorial Grammar School ni mo ti jáde 001 ní admission number ní 1978 àwa la ṣe fẹ́ǹsì tẹ́ bá débẹ̀ lónìí mo ṣe sọ àwa la ṣe fẹ́ǹsì fún ara wa owó oògùn ju àwa tá a kọ́wé jáde ni ìjọba ìfún wọn kọ́bọ̀ lẹ́yìn kí wọ́n sanwó oṣù àwọn òṣìṣẹ́ àwa látún kíláàsì ṣe àwa láṣẹ fẹ́ǹsì sẹ́ẹ̀dì gbogbo secondary school àti primary school tó wà nípìnlẹ̀ Ọ̀yọ́ tí àbúrò wa tó wà ní Ìbàdàn tó jẹ́ excellence tó fẹ́ ṣàánú wa kán fẹ́ǹsì gbogbo ẹ̀ round owó àwọn náà wọ́n kúkú ṣe gbogbo contract tí wọ́n awọ́dù ṣèbí engineer ni àwọn náà wọ́n ń ṣe kán sì bá wa ṣe kan bá wa ṣe I need the security you must protect your children wọ́n gànà ó ń fo fẹ́ǹsì wọlé ó ń fo fẹ́ǹsì jáde ó máa jẹ́ kí crime rate kó reduce ìdí ni pé kó tó sá lọ at least wọ́n ti mú kan balẹ̀ wọ́n mú méjì balẹ̀ ṣùgbọ́n bí tó kàn free bí orí fídì náà kàn wọlé náà kàn jáde lẹ́yìn àwa máa ń bẹ̀rù tọ̀ lẹ́yìn bò fi yàtọ̀ sí wa a máa ń bẹ̀rù kó ká lójú l'Ógbómọ̀ṣọ́ ṣùgbọ́n táwa ń grow up ṣé báwa bàbá máa ń lè wọ́n sì lógun òjàjà kókó Ògbómọ̀ṣọ́ àti ní challenges nílùú ẹ̀mọ́ challenges I'm sorry to say this too I don't want to be immodest religion ti gbagbo agbára lọ́wọ́ wa àwọn people yẹn wá wọn ní agbára tiwa nù pé Bíbélì nìkan ní ká máa gbé lọ àwọn people yẹn I don't want to discuss religion àwọn òyìnbó gbé ẹ̀sìn wa wọ́n ní ká da gbogbo agbára wa nù Israeli náà ṣe lágbára tó àwọn náà ibẹ̀ náà wọ́n ti gbé Bíbélì wa even the Bible favour the Jews more than us sẹ́ẹ̀rì wọ́n ní agbára débi wípé kìí ṣe àdúrà nìkan láàmú àgbà l'Ógbómọ̀ṣọ́ agbọ́dọ̀ dira ogun ẹ̀rí pé nígbà táwọn ọmọ Israeli jáde tí ogun wọn jáde lọ tán ṣe àpẹ́ ọ̀tá gbẹ̀yìn wa náà fi pé kíní kan nínú àmì line guard tàbá wa quarters àwọn kan gbọ́dọ̀ wà ní duty na wa quarters our women must be protected. a kú oṣù tuntun o lórílẹ̀‐èdè gbogbo àgbáyé àti ní Nàìjíríà oṣù yà á dára fún wa o á sàn wá o. ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba wa a bẹ̀ yín o ẹgbẹ́ bá wa dìde sọ̀rọ̀ tó wà lẹ́yìn bí ìgbà tó jẹ́ pé àti ẹ̀nání ni àdé ń gbàdúrà àdákẹ́ àdúrà à ń pọ̀rọ̀ yìí lówó ó ti ń láàárọ̀ lù ó ti ń pẹ́ jù ọmọ ọdún méjì mẹ́ta ẹ̀ṣẹ̀ wo ló ní. kí ló ṣẹlẹ̀ kí ló gbé yín délé wẹ̀rọ. ọ̀rọ̀ anti-kidnapping àwọn tó lọ kidnap woman tó ń ta oúnjẹ láwà. ẹ gbé kíní ẹ̀ sówó ẹsẹ̀ lù ẹ̀yà mú gbọ́sà. mo kidnap woman tó ń ta oúnjẹ ní àwà Ìjẹ̀bú. àwà Ìjẹ̀bú ẹ̀yà mú gbọ́ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ báwo lẹ ṣe ṣe báwo lẹ ṣe kàn yín. Ifeanyi Benjamin àti Ifeanyi Ilé tó wà lẹ́gbẹ̀ẹ́. Ifeanyi Benjamin àti Ifeanyi Ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí. Ni mo mọ̀ tó wá di ọjọ́ yẹn wọn á ní ká lọ sọ́dọ̀ woman yẹn pé woman yẹn pé tábà ti gbé woman yẹn pé tábà ti gba ATM ẹ̀ pé àwọn máa fi gba owó lọ́wọ́ ẹ̀ wọ́n bá mi níbi tí mò ń ṣiṣẹ́ lóko ni. ẹ má bínú òkè tẹ́ tí ń ṣiṣẹ́ yẹn ta ló ní oko yẹn. mo gbà ní rentage. ṣẹ́yìn gangan lẹ ń ṣiṣẹ́ fúnra yín nínú oko àbẹ́ ń ṣiṣẹ́ fún yàn ni. mo ń ṣiṣẹ́ fúnra. ọ̀yà ẹ tẹ̀síwájú wá ní táwọn bá gba ATM ẹ̀. pé táwọn bá ti gba owó lọ́wọ́ ẹ̀ wọ́n máa fún mi lówó. pé òun gbàtà lọ sí ọ̀dọ̀ woman yẹn lọ́jọ́ yẹn kọ bí aago 10 lóru àwa gbé woman yẹn àgbé pọ̀ nílé ẹ̀ báyé ń lọ àwa débi odò kan ọ̀fun tí ń gbẹ wá èmi pẹ̀lú Ifeanyi Ilé ọ̀fun tí ń gbẹ wá láwa ní woman yẹn náà ti ń pariwo pọ̀ fún gbọ̀n bàtà débi omi yẹn wọ́n á lọ àwa mú àyẹn sẹ́gbẹ̀ẹ́ kan ní ẹ̀gbẹ́ omi yẹn mẹ́rin àwa mú ike tá a fẹ́ lọ pọ̀ mi a fẹ́ lọ bá woman yẹn bomi wá. Ifeanyi Benjamin. Ifeanyi kejì eléyà. So èmi àti Ifeanyi Ilé la fẹ́ lọ bá wọn yá yẹn bomi wá káwa náà lè momi bí tá ti momi báyé ń bọ̀ la kọ̀ gbọ́wọ́ ni mo kọ̀ gbọ́wọ́ ìbọ̀ gbàtí máa débẹ̀ yẹn
wá yẹ pé wọ́n ti yìnbọn fún Ifeanyi Benjamin yẹn ti yìnbọn fún woman yẹn. Èmi àti Ifeanyi eléyìí wá ń dá lẹ́bi pé kí ló dé torí mi ìṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn mi bá wọn lọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí. So aṣáàbá wọn para mo bá wọn jà lálẹ́ ọjọ́ yẹn àtòyá àwa ibìkan lẹ́gbẹ̀ẹ́ odò yẹn. Ìgbà tí wọ́n ní wọ́n ń ta oúnjẹ lọ́wọ́ wọ́n lè dúró tí ṣetán. Tó fi dé. Wọ́n ní òun àtọkọ ẹlẹ́jọ́ bá kí ló ṣẹlẹ̀ nísìnyí yẹn. Amú woman yẹn kúrò ní. Wọ́n ní ọkọ ẹlẹ́kọ́ fẹ́ mú sẹ́lẹ̀. Ọkọ ẹ̀ ò gbà. Ó yẹ ṣàlàyé àná. ọkọ woman yẹn ló ní ká fọkọ òun lẹ pé ká máa mú òun lọ pé kí la fẹ́. Èmi rò bóyá wọ́n fẹ́ gba owó lọ́wọ́ ìyá yẹn gẹ́gẹ́ báyìí sọ. Àwa gbé woman yẹn lọ báyìí gbé lọ ibi tó fù ti ń gbẹ yẹn ṣáà ni a fẹ́ lọ bá bomi wá. Lẹ́yìn ọ̀rẹ́yìn èlò ní Ifeanyi Benjamin fún yín. 100,000. Ìjọ wo ló fi 100,000 yẹn. lẹ́yìn ọ̀sẹ̀ kan. Èlò ni ó gbà lọ́wọ́ woman yẹn. Mi mọ̀. Ṣé ó gbowó lọ́wọ́ àwọn ẹbí woman yẹn àbí owó tó wà lọ́wọ́ woman yẹn tètè ló gbà yẹn ni ó padà fún yín nù rẹ̀? Mi lè ṣàlàyé torí lẹ́yìn alẹ́ ọjọ́ yẹn èmi padà sí torí ibi tí wọ́n ti pa woman yẹn inú mi ò dẹ̀ dùn sí iṣẹ́ yẹn mọ́ torí mi ìṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn rí. Mo padà sí oko ibi tí mo ti ń ṣiṣẹ́. Lẹ́yìn ọ̀sẹ̀ kan ló wá pè mí wọ́n á béèrè pé kí ló ń pè mí fún. Ó ní ibo ni mo wà, mo ní mo ti padà síbi iṣẹ́ mi. Ó ní kí n send account ṣé mo ní account, mo ní mi ní account tí mo ń lò. So mo bá ní kí n lọ sí ìgboro kí n wá bí ọ̀dọ̀ ní POS kí n gba account kí n send. So mo ní mi kí n lọ sí ìgboro ní Monday pé weekend lè máa lọ sí ìgboro. Mo lọ sí ìgboro lọ́jọ́ yẹn wá pè mí. Mo lọ ní Friday, mo lo Friday yẹn, Saturday ló wá pè mí tó ní àkáǹtì tèmi ní tó ní kémi send sí òun kan. Máa lọ sí ní ọ̀dọ̀ ní POS. Mo lọ síbẹ̀ mo send àkáǹtì sí òun ó ṣe 100,000 fún un àtìgbà yẹn àfojú kọra wa mọ́. Lẹ́yìn yẹn wá di last month 25 last month tó kọjá ìka tó kó sóṣù ní àwọn mi tẹ̀ mọ̀ pé àwọn ọlọ́pàá ní láńlọ́ọ̀dù tí mo ń gbé ilé ẹ̀ pásítọ̀ ni ló bá mú àwọn ọlọ́pàá wá sọ́dọ̀ mi. Mo mú àwọn ọlọ́pàá wá sọ́dọ̀ mi pé ìyá tí mo ń gbé ilé ẹ̀ pé 6,000 tí mo sọkùn ní owó ilé pé ìyá yẹn ti torí ẹ̀ fọlọ́pàá mú òun pé kí n wá fún wọn ní 6,000 wọn tó kù. Bí mo lọ sódò ibi tí mo ti ń lọ sódò yẹn gan èmi àti èkejì mi lájọ ń ṣiṣẹ́. Mo ní kí yẹn gbé báàfù kó máa lọ pé èmi fẹ́ yàgbẹ́. Bí mo yẹ gbóhùn pásítọ̀ yẹn ni mo padà sí ilé. Ìgbà tí mo padà sí ilé wọ́n á mú mi láwọn ọlọ́pàá mú mi wọ́n á kọ̀ọ̀pù mi gbé mi sí mọ́tò. Mo dé ìgboro. Ìgbà tí mo dé ìgboro ni wọ́n á ṣílẹ̀kùn mi wọ́n wo ilé mi wọ́n ò rí kankan nílé mi. Ni wọ́n fi gbé mi wá síbí. Ìgbà tí wọ́n dé bí ni wọ́n ṣe wá ṣàlàyé fún mi pé woman ta lọ gbé láwà yẹn tí wọ́n pa yẹn ló mú mi wá síbí. Àtọ́jọ́ yẹn mi bá wọn ṣe irú nǹkan bẹ́ẹ̀. Iṣẹ́ oko ni mo ń ṣe láti ìjọba bá lè dáríjì mi. Anayo Simeon. Chukwuma Bartholomew. Nípa kidnapping ló gbé mi débi báyìí. So Ọlọ́run ṣàánú mi torí bí mo ṣe wà ń bẹ̀ báyìí kó tó di pé wọ́n ti arrest mi gan. Mo ti ṣèbúra fọ́lọ́run pé ìjọ́kíjọ́ mo forúkọ mọ́ mi gan ṣèbúra ìjọ́kíjọ́ tí n bá ṣe àṣemáṣe ìjọ ẹ̀ ní kílẹ̀ mọ́ bá mi lórí ẹ̀. Reason ni pé kì í ṣe intentionally but mo ní àbúrò kan tó ń pè ní Ifeanyi Benjamin.
àbúrò yẹn àtijọ́ wà níjẹ̀bùbù iṣẹ́ fish pond ni mò ń ṣe kò sẹ́ni tó wà níjẹ̀bùbù bó ṣe ń wò mí gan-an àtìgbà tí mo ti jáde lórí pé bóyá wọ́n ṣe investigation lórí mi anybody máa wà shock torí mò ń ṣiṣẹ́ kárakára mi ò fìgbà kan ṣọ̀lẹ gbogbo bí operation gan tó ń sọ̀rọ̀ yìí náà mi ò yó mi ò dẹ̀ bí pé bí ń pa mí gan torí gbogbo ìgbà tí mò ń ṣiṣẹ́ tí mi ò tiẹ̀ mọ̀ ń pa anything mo wà òkè jù báyìí lọ to cut it short inú ayé mi tí ń bá tó ayé wa kàmúyé máa anybody máa gbàdúrà ká má pàdé ẹni tó yẹ pé in short nǹkan tó gbé mi wá débi ni pé operation tí Ifeanyi Benjamin tó tì mí sí. Irú operation wo? Operation kidnapping as a murderer. So bàbá as a Fẹ́mi ọmọ ìyàwó kan ló ní ká lọ rọ́ọ̀bù ẹ̀ torí kí ni ó ní iṣẹ́ tí mò ń ṣe láti ìjọ́ yìí pé kí o sí nǹkan tí mo fi ṣe pé kí n wá bá ṣe máa ṣiṣẹ́ darapọ̀ mọ́ òun ṣiṣẹ́ wọ́n á ní iṣẹ́ ò ló ń ṣe ó ní tàbátì ẹ̀rọ ọ̀bù pé àbárówó lọ́wọ́ àìfi sustain so bí ọdún mélòó ó ṣe máa ń wá láti Anambra tó máa ń ṣe bẹ́ẹ̀ ń bá mi sọ̀rọ̀ tí máa lera mọ́ máa padà ìgbà tó yá ṣe ló bẹ̀rẹ̀ sí wá ń ra pọ̀ mọ́ níjẹ̀bú tó máa ní òun gbé lọ fún ìyàwó òun l'Anambra so bó ṣe wá ń ra pọ̀ mọ́ yẹn ìgbà míì tó bá ti wọ́n máa yà sọ́dọ̀ mi ó máa ní òun á gba pọ̀ mọ́ lọ́rọ̀ kan ṣá iṣẹ́ pọ́ǹdì yẹn náà kò fọ́nṣọ̀ mọ́ torí sísí ẹ̀ kò fọ́nṣọ̀ bíi ti tẹ́lẹ̀ mọ́. kò fọ́nṣọ̀ mọ́ àti torí pé ti lọ́nà míì. yàtọ̀ sí kò fọ́nṣọ̀ lẹ́nu pé ó padà accept nǹkan tó sọ most wọn náà ti padà sí pọ̀ mọ́. àwọn kọ́sítọ́mà wa ta máa ń bá wọn ṣiṣẹ́ most wọn ti padà síde pọ̀ mọ́. pọ̀mọ́ làwọn dẹ̀ ń táwọn ọ̀dẹ̀ ṣẹ́já mọ́. bẹ́ẹ̀ ok kí ló fà á tó jẹ́ pé ìyá àti ìyàwó yín lè jọ ṣiṣẹ́ ìjínigbé yìí. ìyàwó mi tó gbé sí wọ́n ti mú mi tó gbogbo àná la wà ń bíbà kò mọ̀ nípa jínigbé yẹn rárá torí kò possible sì kí n máa sọ fún ìyàwó mi pé à ń jiyàn mo mọ̀ pé òun jalè. nǹkan tó mọ̀ nípa bí Ifeanyi ṣe lọ bá pé kó júwèé ilé alájà for the first time fóun so the last ni pé ransom tí Ifeanyi fún mi pé kí n fún ìyẹn ló fi mọ̀ pé olè ní Ifeanyi lọ jà ń bẹ̀ so later the day kò wá mọ̀ torí gbogbo bá ṣe ń ṣiṣẹ́ náà mò ń lọ sóko mò ń ṣe gbogbo ẹ̀ mi ò stop iṣẹ́ káàtẹ̀ níṣẹ́ pọ́ǹdù lọ́mọ́ mo yìí ń dáko. lẹ́ẹ̀mejì ló ti lọ báyìí láti lọ jíyàn gbé. èèyàn méjì ni mo ti bá darapọ̀. gbogbo méjì tẹ́ ti lọ yẹn. ẹ̀ẹ̀mejì abẹ́ ẹ̀mẹ́ta. ẹ̀ẹ̀mejì èèyàn méjì ni a ti jí gbé tó dẹ̀ jẹ́ pé bóyá. tí ọmọ yahoo yẹn tí wọ́n ní wọ́n gbé yẹn. òun ni Fẹ́mi àti bàbá Adéìfẹ́. bàbá Adéìfẹ́. alájà ńkọ́. alájà onípọ̀mọ́ tí wọ́n ní wọ́n pa ọmọ ẹ̀ ńkọ́. mi ò bá wọn lọ. wọ́n ná kówó kan fún yín 130,000. ẹ lo máìkì yẹn dáadáa. 130,000 ìyẹn ni robbery àkọ́kọ́ tí ìyàwó mi júwe fún wọn létà tó ti júwe fún wọn yẹn tó ti lọ gbawó yẹn ló wá ń gbẹ̀yìn ló ń ṣiṣẹ́. ṣé ìyẹn ni ọmọ ẹni tí wọ́n ní wọ́n sọ sí kànga yẹn? bẹ́ẹ̀ni ẹ̀yin ò tẹ̀lé wọn lọ fún yẹn àbí? àtọ̀. méjì títí ọmọ yahoo àti bàbá Adéìfẹ́. bẹ́ẹ̀ ìyẹn ni mo bá wọn nípa láti ìgbà yẹn náà ni mo dẹ̀ sá fún wọn bẹ́ẹ̀ di pé létà dìrọ̀ tí mo lọ sóńdò tí mo lọ ń ṣiṣẹ́ oko lọ́hùn máa padà wá sílé mo padà wá gbọ́ pé wọ́n mú Ifeanyi ọ̀nà Matthias mo dẹ̀ ti ṣe búra pé mi ò bá wọn ṣe anything mọ́ ẹ̀yìn ẹ lọ́wọ́ wẹ̀rà ń kó àwọn ẹlòmíín ní ọ̀gá mọ́ra ìyẹn ni iṣẹ́ tí wọ́n tún padà lọ sí ọ̀dọ̀ woman ẹ̀ pé wọ́n lọ jí ọmọ gbé àti ìyá àtàwọn kọ̀ọ̀kan tó dẹ̀ ṣe lẹ́yìn yẹn so nǹkan tó fa kò fa ni pé bó ṣe wá gbé àwọn kọ̀ọ̀kan nú wọn àwọn tí wá dárúkọ pé àjọ wà nú iṣẹ́ yẹn. kí ló kọ́ tẹ̀yìn sọ fún ìyàwó yín pé iṣẹ́ báyìí láwọn ọ̀rọ̀ yìí torí sí í sí tó bá pẹ̀yìn tètè sọ fún ìyàwó yín ló ṣeé ṣe kó ṣí yín létí. Ọlọ́run dáríjì mi èmi fúnra mi gan bá ṣe ń ṣe náà ẹbí ọkàn mi náà ó ń dá mi ọ̀tọ̀ ọmọ Ifeanyi yẹn Ọlọ́run ṣàánú àìmọye ìgbà tí mo ti ń sọ pé kó tiẹ̀ má wá mi wá mọ́
but pẹ̀lú ẹ̀kọ́ tí mo kọ́ pọ̀ gan-an gbogbo aráyé ní Nàìjíríà tẹ́ bá ti réyàn tó bá ti fi ọ̀rọ̀ tí ò jọ mọ́ ọ̀rọ̀ tó ọ̀nà tó tọ́ sí kí àwọn tètè pariwo kó tètè pọ̀ ọlọ́pàá kó arrest ẹ̀ kó mọ bó ṣe máa yẹra fún tó bá yẹ pé mo mọ̀ gan ni mo ti ń sọ ẹ̀mélòó tí mo tẹ̀ ti sọ fún lójú àwọn èèyàn mi pé ó yẹ kí n ti kúrò ń jẹ́ gbogbo gan torí ọmọ Ifá yẹn tí n bá yẹra fún náà kò jẹ́ fi mí lẹ̀ lọ́rùn n bá ti kúrò ń jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti rírò èèyàn bẹ́ẹ̀ kó yẹra fàbí kó fà á lé ọlọ́pàá lọ́wọ́ ìjọba kọ́ sójú àánú wò mí tí n bá yàyà bọ́nu ilé nínú ayé mi títí máa fi kú màá sin Ọlọ́run torí mo ti ṣe promise fún Ọlọ́run láti secondary school pé mi ò máa ṣe free máa wàásù Ọlọ́run títí ìgbà tí màá fi yọ́lọ̀ ń gbèsè ṣùkú màá bá kí lóhun ọmọ Ebonyi State Ìjẹ̀bú-Igbó 40 years. Ọya kí lorúkọ yín sà? Chibu Eze Ọ̀dà. Chibu Eze. Ẹ tó ọmọ ọdún mélòó? Ọmọ tó 40 ṣá. Ọya 40. 40. Ṣé ẹ̀gbọ́n ọmọ ọdún yín ni? Ọmọ. Okay, sure àbí? Yes, mama. Ọmọ olúbo ni? Ebonyi. Ebonyi. Yeah, mama. Ó ti tó ọdún mélòó lẹ́sìn pé ìpínlẹ̀ Ògùn? Ọmọ tó 10 or 11 years now. 11 years. Iṣẹ́ wo lẹ ń ṣe? Ṣé kòkó ni mama? Iṣẹ́ kòkó? Yes, mama. Lẹ ń ṣe. Ìlú wo lẹ ti ń ṣe? Òkè Ọwá Tàlágà. Òkè Ọwá Tàlágà ní? Ní oko ni. Ìjẹ̀bú-Igbó ni. Ìjẹ̀bú-Igbó. Kí ló pín délé iṣẹ́ ọlọ́pàá? Fóònù ni. Mọ́ra fóònù lọ́wọ́ Ifá yẹn. Ó yẹ ṣàlàyé báwo lè ṣe jẹ́. Ifá ó gbé fóònù wálé ńjọ́ yẹn. Ó gbé wá lọ́dọ̀ ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi sọ pé kò sí owó lọ́wọ́ ẹ̀ kó wá bá mi. Mo rà á. Torí ẹni. Ayé máa sọ̀rọ̀ bàtàrà tó padà ṣẹlẹ̀. Ó padà ṣẹlẹ̀ pé a ti wá Ifá yẹn ààrí. So àwa wá fóònù yẹn. So nígbà tí wọ́n gbọ́ pé fóònù yẹn kò rà ní ìwú jí ní o. Mo gbé fóònù yẹn sọnù. Okay, sorry, let's speak in English or Pidgin so that people can understand what you're saying. Okay, mama. Okay, how do you get to Elewero? Because of that phone, get me to Elewero. What phone? Yes, mama. From Ifá in hand. Ifá in hand. Do you know Ifá before? Now I can't pay you. You are from Ebonyi? Yes, mom. Okay. Like how many years have you known Ifá in hand? You don't think I know because they come village. They come village. So when it sold the phone to you, yes. How much did you buy the phone? I buy 60. 60,000? Yes, ma'am. 60,000? Yes, ma'am. What type of phone is that? Oppo. Oppo? Yes, ma'am. So now, how come you now got to immigrate? As they funny, I hear say the phone, I no be get them. Na story phone. So fear come catch me. I come to the phone. Where you to? The Lord pass me where I throw them. As please give them. They say if you go far now you go see. I say what happened? They say that I don't give anybody. I was to give someone to help you. Okay, now Monday make help me delete some picture. Okay, who is Monday to you? Now I tap is also. Monday night person. Yes. Wetin join you together? We did. They work for you. He did for the same camp. For the same. For same time. For the same camp. I say no Monday. That's why I'm asking. He did for the same camp. We did for the same camp. For the same camp. Is it working in your own farm? No, they work for my brother farm. For your brother farm? For my brother. Okay, your own brother. That is where you know Monday. Because at the same camp we did. Spot pinch up, we did there. So when you now knew that phone was a stolen phone, then what now happened? They arrest me, come here, I Elewero. Okay. So did your family know you are here? Some of them know, some of them they Ayegbami, they know, like Doki, he knows say I dey here, for Ayegbami. Oh, you know Ifá before, right? Now, that piece now. Before you fall, in the do fish pond with the chukoma. Yeah. That's right. Okay. So is that all you know about Ifá? So now what do you want the government to do for you? May they forgive me.
Ide village. Four. Two day village, 2 day farm here. May they help me. Mommy, there's many lessons when I get here. One, to be careful. If you want to buy something, you go reason well before you buy it. And to buy something fair loose, without no receipt, polarize. Okay.